àmọ́ tẹ́ bá gbé ìdàrú wá sílẹ̀ Yorùbá kò sí ìdàrú mọ́ Kristẹni àti mùsùlùmí àtòníṣẹ̀ṣe ẹni tí ìbá sọ ọmọ ilẹ̀ Yorùbá ló kù orí everybody ti pé ẹ̀yin ò jagun rí inú ilé tí wọ́n ti jagun rí wọ́n ń sá fógun ní báyìí tẹ́yìn náà fẹ́ jagun Islam ẹ lọ jagun níbi tẹ́yọ̀ kù sí ibi tí fa kù sí ibi táwọn eléégún kù sí ẹ lọ bá wọn bẹ̀ tí wọ́n bá ń nà yín pààrọ̀ tẹ́ bá kú ẹ kú ti yín nìyẹn tẹ́ bá dẹ̀ dé falilá ilà hamdu ẹ bá dalẹ̀ Yorùbá rú ṣẹ́ gbọ́ salamu alaykum. ẹ káàbọ̀ sí ìkànnì àṣà Yorùbá TV ìkànnì tó ń gbé àṣà Yorùbá lárugẹ ẹ farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ẹ like ẹ comment kẹ́ ẹ sì share àwọn ètò wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. ẹ dákun gbogbo ẹ̀yin yẹn pátá mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run tẹ́ bá gbọ́rọ̀ mi yìí ẹ dákun ẹ bá ń share rẹ̀ kó kan àfa adekunwa lára kí ló dé tẹ́ ń pe Yahudi Nasara ẹ̀ ń pe àwọn Christian kí ló tẹ́ ń pè wọ́n lẹ́lẹ́bọ tẹ́ bá wá fẹ́ pè wọ́n lẹ́lẹ́bọ tẹ́ bá jólódodo tòótọ́ kì í ṣe Kristẹni ìlú wa yìí lẹ́pẹ̀ lẹ́lẹ́bọ o ibi tí ẹ̀sìn Kristẹni ti wá lẹ́ẹ̀kọ́kọ́ tako kì í ṣe Kristẹni inú ẹbí yín lẹ́tako kì í ṣe Kristẹni àdúgbò yín lẹ́tako kì í ṣe Kristẹni ibi iṣẹ́ yín lẹ́tako ibi tí ẹ̀sìn Kristẹni ti wá lẹ́ máa tako ibi tẹ́sìn Kristẹni ti wá àwọn yẹn ni wọ́n ní education tako education o ìgbà tẹ́yìn náà wà ní school tí wọ́n ń pe ó kọ Jésù sí yín lẹ́nu pé ẹ jí pẹ̀lú ìdẹ̀kùn Jésù tako ńgbà náà o mọ̀ wọ́n lẹ́lẹ́bọ àbí nígbà yẹn education yìí ní sọ ẹnikẹ́ni di lọ́yà nínú ayé ní sọ ẹnikẹ́ni di dókítọ̀ nínú ayé ní sọ ẹnikẹ́ni di ẹni tó wà nípò gíga nínú ayé kì í ṣe alukurani o ìgbà táyé náà nídìí ayé yín tẹ́ fẹ́ fi gbádùn ẹ mọ̀ bẹ́ẹ̀ ti lọ jọ ìmọ̀ ètò àwọn ẹlẹ́bọ mọ̀ pẹ́lẹ́bọ ni wọ́n gbà náà kẹ́ ẹ di kurani nìkan mú kó dá yín lójú tẹ́ bá jẹ̀yà ń bẹ̀ kẹ́ ẹ gbà pé Ọlọ́run ni tẹ́ bá rí dẹ̀kun ń bẹ̀ kẹ́ ẹ gbà pé Ọlọ́run ni wọ́n wá ṣètò ayé bí wọ́n ti ṣètò ayé ẹ wà máa takò wọ́n ní pé kíní kan Christmas ẹbọ ni January ẹbọ ni ẹ ṣẹ̀ṣẹ̀ rí nípa ẹbọ ni wọ́n ti ṣètò ayé kálukú síbẹ̀ ẹ má ṣàbòsí mọ́ sẹ́rílẹ̀ Yorùbá làwa wà Yorùbá kì í ṣàbòsí á fi Yorùbá pa yín nínú ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ dọ̀rọ̀ ló máa lọ́wọ́ á fi Yorùbá tú á fi Yorùbá tú máìkì tẹ́ gbé sẹ́nu yẹn súnà wo ló ní kẹ́ lò gbóngbóng tí ń gbóhùn yín jáde súnà wo ló ní kẹ́ lò social media tẹ́ wà súnà wo ló ní kẹ́ lò rédíò tó wà nínú ilé yín tẹlifíṣàn tó wà nínú ilé yín fọ́tò tó wà nínú ilé yín súnà wo ló sọ pé kẹ́ ẹ lò ibo ni Kùránì ti sọ pé kẹ́ ẹ lò ibo ni àdìsí Ànábì ti ní kẹ́ ẹ lò gbogbo tẹ́ wá ń lò lóhùn gbádùn láyé èwo ni súnà ní kẹ́ ẹ lò ẹ wá ń ṣépè fáwọn èèyàn ẹ ń fi bú àwọn èèyàn torí pé ẹ fẹ́ sọ̀rọ̀ lọ sẹ́yìn gangan ju àfa tí ìbá ṣe páyé ti di tó fẹ́ dà ẹ ti sọ́dà yí ọ̀làjú ṣe irú yín ẹ̀rí bẹ́ẹ̀ ti rí náà wọ́n sọ pé àfa nìyí àmọ́ tẹ́ bá gbé ìdàrú wá sílẹ̀ Yorùbá kò sí ìdàrú mọ́ Kristẹni àti mùsùlùmí àtòníṣẹ̀ṣe ẹni tí ìbá sọ ọmọ ilẹ̀ Yorùbá ló kù orí everybody ti pé ẹ̀yin ò jagun rí inú ilé tí wọ́n ti jagun rí wọ́n ń sá fógun ní báyìí tẹ́yìn náà fẹ́ jagun Islam ẹ lọ jagun níbi tẹ́yọ̀ kù sí ibi tí fa kù sí ibi táwọn eléégún kù sí ẹ lọ bá wọn bẹ̀ tí wọ́n bá nà yín pààrọ̀ tẹ́ bá kú ẹ kú ti yín nìyẹn tẹ́ bá dẹ̀ dé falilá ilà hamdu ẹ bá dalẹ̀ Yorùbá rú ṣẹ́ gbọ́ salamu alaykum.